èèyàn jàǹkàn èèyàn jàǹkàn èèyàn jàǹkàn èèyàn jàǹkàn. ẹ̀yin tèmi nílé lóko lọ́nà ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí wọ́n ní bí ọjọ́ bá yọ lówùúrọ̀ akárí ayé àṣẹjí ni mo bóṣì lókè iṣẹ́ Ọlọ́run ọba ni àtẹ́lẹwọ́ ni mo bá làmì ò mẹ́ni tó kọ́ àmọ́ nígbà tí mo bí ìyá mi sọ pé ọba Elédùmarè aláwùrábí òun ló kọ lànà sí mi lọ́wọ́ tó ní máa fi darí ilé ayé mi. ẹ jọ̀ọ́ orúkọ tèmi ò yí padà, èmi lọmọ yín Ebenezer Ọmọdékúnlé tí àwọn ènìyàn máa ń pè ní e-mind, easy mind, jẹ́jẹ́ ọkàn, ẹja máa ṣe jẹ́jẹ́. ẹ wá rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe rí àwa ẹ̀dá akọ tí ẹ ń gbìyànjú lásán, Ọlọ́run ọba òun ló ní déédéé. ẹ̀dá sáré ni Ọlọ́run ló ń mòpin eré, ẹ̀dá kan fúrúgbìn ni Ọlọ́run ló ń bu omi rin. ṣé ẹ rí bẹ́ẹ̀? èmi ò kí ń ṣe onídán, Ọlọ́run ọba òun ló mú mi dán. ṣé rí lọ́jọ́ tòní ètò tí mo mú wá fún yín ó yàtọ̀ sí ìtẹ́ tí máa ń wò tẹ́lẹ̀, àmọ́ kí là ń sọ̀rọ̀ lé lórí? ọ̀rọ̀ lórí èèyàn jàǹkàn náà ni, nǹkan jàǹkàn, iṣẹ́ jàǹkàn, ìṣe jàǹkàn, ohun jàǹkàn ni mú wá fún yín lọ́jọ́ tòní, àmọ́ ẹ máa bá wa ká lọ. làgàrà dígẹ̀dí gẹ́ngẹ́ dẹ̀ǹdẹ̀. èèyàn jàǹkàn. àwọn arábí máa dé nìyẹn o fún nǹkan tí ò sọnù nínú àbá ń sìn sí lọ́wọ́ sọ wípé ó sọnù o. ẹ fi ọkàn kan inú mímọ́ àti ẹ̀yà funfun ṣe iṣẹ́ Olúwa. ọmọ tó ló ń fò olóńgbò olóńgìní tó bá ti yọjú níjọ́ kó mọ ẹ tó bá ti lé sọmọ àánú ọmọ tán ló ń jẹ bẹ́ẹ̀ àbí ìpàdé. ṣó já wèrè ni ṣó já wèrè ni ṣó já wèrè ni wàá ṣe bí wèrè títí àtẹkùnrin. èèyàn jàǹkàn. ọmọ Yorùbá ni mí, mo nífẹ̀ẹ́ èdè mi, mo nífẹ̀ẹ́ ìlú mi. wọ́n ní tí a bá rérin ká sọ pé arérin àjànàkú kọjá, mo rí nǹkan fìrín, ẹni tí mo tún gbé wá ó tún jẹ erin lọ. Elédùmarè lọ́ba tó ju erin lọ bọ̀ ní ìsinyìí àtúwá láwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n tún tóbi ju erin lọ. ẹ kàn máa rí pé erin nìkan ni ọba ló tóbi jù nínú igbó. but now mo ti wá ráwọn èèyàn jàǹkàn tí mo fẹ́ kí àwọn aráalé, mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ tún gbọ́rọ̀ lẹ́nu wọn. ẹ jọ̀ọ́ àwọn aráalé, bàbá mi wọ́n fẹ́ mọ̀ yín. Ọmọ́táyọ̀ kí lọmọdé mọ̀. Ọmọ́wùmí Balógun. Yomi King tí gbogbo ayé mọ̀ sí ọ̀pọ̀ ẹ̀bẹ̀ the same. Olúwaṣeun Arámidé, popularly known as Arámidé Ìràwọ̀. Taofeek Ọ̀kanlọ́mọ. Prophetess Yétúndé Fowler. Ayọ̀ Bíbire Ọ̀jẹ̀rìndé Alhaji Sami Dominion. Lọ́nsìn Akínbọ̀wálé Samuel tí gbogbo yín mọ̀ sí Mr. Banu sọ. Ẹwà Tómilọ́lá tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ọmọlúàbí. ẹ ṣeun, orúkọ tèmi ni Lawal Ismail Ọláìdé tí àwọn èèyàn mọ̀ sí Director Da Sunshine. orúkọ mi ni Kúnlé Mark Tòkunbọ̀ tí gbogbo àwọn olólùfẹ́ mọ̀ sí. làgàrà dígẹ̀dí gẹ́ngẹ́ dẹ̀ǹdẹ̀. èèyàn jàǹkàn. Ọmọ́wùmí Balógun ó jẹ́ artist tó tààrẹ̀ yọ̀ mọ́yàn tó súnmọ́ àwọn èèyàn gan, but kò séèyàn tí ò kí ń wò torí born artist ni. Ó jọmọ tó rí sẹ́ríba, ó dẹ̀ jọmọ tó kóyàn mọ́ra, kò kí fojú pààyàn rẹ̀, ó dẹ̀ jọmọ tó bẹ́ẹ̀ láti kẹ́kọ̀ọ́. Jẹ́mi ṣe wo ọmọ yìí dáadáa, ó jẹ́ nìkan tó yẹ pé ó máa ń farabalẹ̀. Àǹtí wa Folúkẹ́ Dáramọ́lá, tẹ́ ẹ bá wò wọ́n nínú iṣẹ́ yìí dáadáa, ẹ máa rí pé a role given to her àǹtí máa ń ṣe dáadáa. Mo lérò pé mo dẹ̀ ní ìgbàgbọ́ ní mi lérò pé òun fún rẹ̀, producer wa fún rẹ̀, ó ń bọ̀ ńbẹ̀ nípò yẹn, ó dẹ̀ tún máa jù bẹ́ẹ̀ lọ. ó ní tẹríba, ó dẹ̀ jẹ́ èèyàn kan gbòógì tó jẹ́ pé ó ń fúnyàn ní respect. To understand, ó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe, òun ló jẹ́ kọ́jọ́ òní kó wáyé. èèyàn jàǹkàn. kò yí padà, wọ́n ní bí ológìní bá gàjà ojú àtólé àtòkò. ológìní ti tàjòdé, èmi Ebenezer Ọmọdékúnlé mo tún ti dé báyìí kí gbogbo ẹ̀yin ekúlé mo fẹ́ kẹ́ pa lọ́lọ́. ṣé rí ọjọ́ tòní mo fẹ́ gbé ọ̀kan nínú àwọn tí ó jẹ́ èèyàn gbòógì nínú iṣẹ́ sinimá. mo mọ̀ pé àwọn èèyàn tẹ́ ti máa nífẹ̀ẹ́ sí, tẹ́ máa fẹ́ láti máa gbọ́, kí wọ́n wá bá wa share experience díẹ̀ tí wọ́n ti ní nínú iṣẹ́ sinimá fún wa lórí ètò yìí. mò ń bọ̀, mo ètí ìdè. èèyàn jàǹkàn. wọ́n ní Ọmọ́wùmí Balógun lórúkọ tiwọn. ẹ jọ̀ọ́ mo rí àwọn èèyàn tó wà níbàyí lọ́jọ́ tòní, wọ́n ti sọ̀rọ̀ lóríṣiríṣi lórí nǹkan tá à ń ṣe níbàyí. mi ò wá mọ̀ bóyá ẹ lè bá mi ṣàlàyé fún àwọn aráalé kan gbọ́. À ń ṣe launching Èrè Ọkàn, iṣẹ́ àkọ́kọ́ mi tí máa kọ́kọ́ ṣe jáde nínú industry. wow, ẹ mean ẹ pé you are a producer.
òun lẹ́ ń gbọ́ yẹn producer wa gangan ní ẹni tí a torí ẹ̀ wà níbí tí ó kó ẹ mọ̀ pé táwọn èèyàn bá fẹ́ ṣe ìnáwó wọ́n máa ń kó orí tútù orí gbígbẹ oríṣiríṣi orí lọ́kọ́jọ àwọn èèyàn jàǹkàn tó jẹ́ pé tí ń retí but ìyá mi ẹ má bínú o ẹ jọ iṣẹ́ èrè ọkàn tá a fẹ́ ṣe lọ́ǹchì lọ́jọ́ tòní kí ni àwọn ìpèníjà tí ẹ rí nígbà tẹ́ ń ṣiṣẹ́ náà. tí bá ní kí sọ ilé á kún oríṣiríṣi là ń rí wọn nítorí pé ó jẹ́ first time ni kinní kan ni mo ṣáà rí face àwọn kankan lóríṣiríṣi bó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá wa bá gbogbo nǹkan everything dẹ̀ wà o. ṣe rí wọ́n ní òdú kì í ṣe àìmọ̀ fún lóko àwa tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ sinimá ń sìn Ọlọ́run àná àgbé wọn lókè àwọn náà lórúkọ ṣẹ́rí kò sí tí a kò ṣàìnáì rí nípa ìrírí iṣẹ́ wa ẹ̀ ibi tí mo wálé ní mo lè pè ní coincidence ló jẹ́ ń wá torí tí ò bá sí àbúrò mi dẹ̀jọ́ tó ń fúlù tó ṣáà ní mo gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ true dẹ̀jọ́ náà mo fi wá sílẹ̀ ṣùgbọ́n ọmọ náà tún wọ́n bí òun náà tún rẹ̀ bí ọmọ tó ń ṣe èrè ọkàn yẹn obìnrin nídìí iṣẹ́ tíátà ṣàṣà lòbí náà tó máa láìkọ́ ọmọ ẹ̀ wá ṣe tíátà òun tó wá bí pé iṣẹ́ aláṣẹ́wò ni iṣẹ́ àwọn oníkinní kan ni ṣùgbọ́n wọn tó bá mọ tó bá wá síbẹ̀ gẹ́gẹ́ bí táìtù sinimá ẹ̀ pé èrè ọkàn òun ló máa dáyàn láre mẹ́ èrè ọkàn tó bá wọ di iṣẹ́ yẹn ló máa fún ẹ ní gbóyà pé àkàn báyìí ni mo fẹ́ jẹ́ lọ́lá Ọlọ́run wá dẹ̀ dì irú ọmọ tó ń ṣe ìfilọ́lẹ̀ sinimá lè ní ìsìn mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run ó ní intention èrè gidi èrè ọkàn gidi láti sọ pé òun fẹ́ di nǹkan lágbára Ọlọ́run àmúdì á jù bẹ́ẹ̀ lọ so àwọn ọmọ tèmi náà dàgbà ó wọ́n á jù bẹ́ẹ̀ lọ. èèyàn jàǹkàn. ìpèníjà pọ̀ gan ọdún náà kò síṣẹ́ tí ò ní ìpèníjà títí ẹ̀ kò síṣẹ́ náà tí ò ní ìpèníjà but when it comes to acting ìpèníjà yẹn ó pọ̀ díẹ̀ because ká tó lọ sí a lè lọ fún movie production gbà mí 2 weeks gbà mí a month gan ẹ̀ ní padà sílé gbà mí ó lè jẹ́ nugbó láti máa lọ ṣiṣẹ́ ẹ̀dẹ̀mọ̀ tó bá fẹ́ sọ pé àwọn ọmọ sọ pé àjẹ́ or something like that pé wọ́n fẹ́ ṣe strike wọ́n máa fẹ́ kó jẹ́ pé alẹ́ so that a lè fún wọn ní clamor nǹkan tó fẹ́ so gbogbo òru yẹn náà a fi máa wà nínú gbó yẹn náà ni. bẹ́ẹ̀ ni so ara wọn. ẹ má bínú ẹ bá wà nínú gbó lóru ọkọ yín báwo ló ṣe máa fi. ó ti mọ́ra. ṣé máa tẹ̀lé yín lọ ni. wọ́n máa kí tẹ̀lé wa lọ ó lágbára ẹ mẹ́rin páwọn question mi ó kọ́ rí sọ́mà bó ṣe rí nìyẹn àwọn nǹkan tí a gbọ́dọ̀ kọ́ láti ara wọn nìyẹn wọ́n ní kò sí ni àwọn máa ń lọ sí travel káàkiri láti lọ ṣiṣẹ́ ìgbà mi máa wà tó jẹ́ pé òru àwọn máa wà nugbó àwọn máa pọ̀fọ̀ èmi ò mọ nǹkan tó máa ń ṣe nugbó but wọ́n ní ju gbogbo ẹ̀ lọ́nà ọkọ wọn máa ń ṣe kí ni ó máa ń fi ara gbà á iṣẹ́ ni kò kí ń ṣe eré ẹ jẹ́ ká rí gẹ́gẹ́ bí iṣẹ́. níta fi ṣòpọ̀ gan-an náà ti bí fàájì kámẹ́rà bàjẹ́ lóko jẹnẹtọ̀ wa ọ bàjẹ́ lóko fàájì àwọn jẹnẹtọ̀ kò mọ nǹkan kan ṣe gbogbo ìlẹ́kọ̀ọ́ ṣe mọ́ra àwọn òtútù kan mú un yá ìgbẹ́ kan tó gbogbo ẹ̀ fàájì ọlọ́run gan-an pé kí ni a ṣe fún wa ṣé ọlọ́run èèyàn bímọ inú ẹ wá dùn ònùkó wàá sọ kọfọlọ náà ṣe tó fa ìjókòó tè ní nìyẹn pé à ń dúpẹ́ ní àhàmdẹ pé ṣe ni àdúndẹ̀dẹ̀ náà ṣe ni àpapà yọríṣẹ́ ìní láyọ̀ tààrà fíà àti dìrẹ́tọ̀ tí kan tí nírun ni tí ń yàgbẹ́ ni o àti karamani tí ń bì tó ń tọ̀ ni o fat àṣìkí ni yọríṣẹ́ ìní láyọ̀ lọ́fẹ́ náà ni. ìpèníjà ni pé àwọn èèyàn wá bìlíf pé oníranù ní tíátà ní ìjọ òrì bẹ́ẹ̀ àwa gan ni wòlíì àkọ́kọ́ because àwa là ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé fáwọn èèyàn. oríṣiríṣi ìpèníjà ni ó mọ̀ pé lórí múvì wa kò easy náà understand ṣé táwọn ará àdúgbò tó kàn máa disturb nígbà tá a bá fẹ́ rò lábẹ́ sọ ni àbí set camera lẹ̀ kí òjò kàn lè dé ṣúgbà míì so oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ni ọ̀yà ṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá pé àṣàṣeyọrí iṣẹ́ yẹn. èṣù gbógun ayé náà ṣì ṣọ̀tẹ̀ àmọ́ adúpẹ́ wọn ní tó bá máa dáa a kọ́kọ́ rí bákan ọmọ tó bá máa ga ẹsẹ̀ àgùn a ṣàdúpẹ́ náà torí challenging pọ̀ lórí ẹ̀ gan. ìpèníjà pọ̀ lóríṣiríṣi torí stress máa ń wà dáadáa táìmù kan wà tí ẹ pé àní ní táìmù fún àwọn tiwa nílé bí àwọn dáàdì wa àwọn ìpèníjà tá a máa ń rí nìyẹn jẹ́ pé most of time ibi iṣẹ́ la máa ń wà
ẹ mọ̀ a máa lọ location sometimes a lè lò bí a week a lè lò bí 2 weeks tó yẹ pé tí èèyàn bá pàdé èèyàn tó jẹ́ kó mọ bó ṣe ń lọ ó lè da ilé ìwé understand so reason why àwọn ìpèníjà tá máa ń ní nìyẹn. èèyàn jàǹkàn. èrè ọkàn kí lè rí ọkàn tèmi kí lè rí ọkàn tiẹ̀ lágbára lọ́wọ́ gbogbo la máa jèrè ọkàn wa tọkàn tiẹ̀ ò bá dọ̀tí tọkàn tèmi ò bá dọ̀tí ó dáná kó jèrè tó dà lágbára lọ́wọ́ Ọlọ́run wọ́n ní èrè lọ́lọ́jà ń jẹ lábọ̀ ọjà láṣẹ lọ́wọ́ àmàrèrè jẹ. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí ó ń lo rẹ̀ nínú ayé ẹ̀ láti lè máa sọ àwọn nǹkan tí ó wà tí ó jẹ́ pé káwọn èèyàn máa kọ́gbọ́n nínú ẹ̀ nínú èrè ọkàn yìí tó bá wò á ń fi wọ̀n fún àwọn èèyàn pé afẹ́ gbígbọ́ Ọlọ́run máa ń jèrè ọkàn àwọn èèyàn tá a rò pé ó ti tán fún Ọlọ́run rà wọ́n padà ó dẹ̀ ń lò wọ́n fògo ẹ̀ èrè ọkàn jẹ́ fíìmù tó yẹ pé ó kọ́yàn lọ́gbọ́n ó fúnyàn lóye ó tẹ̀ tún jẹ́ kíyàn mọ̀ wípé gbogbo agbára tọlọ́run ni. èrè ọkàn jẹ́ sinimá kan gbòógì ó jẹ́ ìkan lára iṣẹ́ tí mo ti ń ṣe tipẹ́ torí mo lè sọ pé it's one of the best movie tí mo ti ń ṣe so far ẹ wò kẹ́ ẹ kọ́gbọ́n. èrè ọkàn ìtumọ̀ èrè ọkàn ni aṣọ ọmọ ọ̀tá ń bẹ̀ fine ọmọ ọ̀tá ni mo ṣe. wetin happen kí ló ṣẹlẹ̀ náà ẹ gbogbo náà lè jọba mi wọnú lé unto wetin kí ló ṣẹlẹ̀ gangan. kò tiẹ̀ máa ń ranjú wọ́n yóò ti máa ń ranjú jù máa ń sọ fún ẹ. wọn aṣọ ló máàdùn wọn aṣọ ló burúkú náà ní oníwèrè gan. ṣé mi ló ń ranjú mọ́ ṣó lè pé kí ni gbogbo ilé ṣé bàbá tó ti òkè tíjọba ti yọ tó bá dẹ̀ ti wọ fanfas ló lè máa tó pé. tó bá dọ̀rùn kó máa lọ tan ìmọ́lẹ̀ yẹn tó ti yẹ ṣé eré lè bá mọ̀ àwọn ajèrè àwọn kan àwọn amúgbó àwọn tó ń mọtí ajèrè wọn wá sí church kọ́ pé kò sí kankan níbi bẹ́ẹ̀ ìtumọ̀ èrè ọkàn nìyẹn. ẹ̀yin oní tíátà nǹkan tí máa fi ń fẹ́ràn yín gbogbo gbà nìyẹn ẹ máa ń gbìyànjú àti jèrè ọkàn iṣẹ́ wa ní sinimá tó jẹ́ pé a ti pò pọ̀ ó ti dọbẹ̀ ó ti dóúnjẹ àwọn èèyàn ti dúró wọ́n ti ń retí pé ó yá ọ jẹ́ kí wọ́n kọ́kọ́ tiẹ̀ ṣe pálí ẹ̀ka bẹ̀rẹ̀ sí ní máa kó sápò ẹ má bínú àwọn èèyàn máa fowó rà ni àbí ẹ máa kọ̀kọ́ fún wa máa kó sápò lọ́lẹ̀. owó ni o. wọ́n ní kó dọbẹ̀ owó ni kókó alright ẹ ṣé gan ìyá wa wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ nú ọ̀rọ̀ yìí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ wọ́n ní àwọn ọmọ ní tíátà iṣẹ́ orin iṣẹ́ sinimá iṣẹ́ sẹtìmá ó dàbí àwọn dàbí pé kéèyàn máa jèrè ọkàn ọ̀rọ̀ náà dàbí pé ẹjẹ́ a máa pèrò sọ́kọ̀ ìjọba ọ̀run ẹ máa bá wa ká lọ ètò ní èèyàn jàǹkàn lẹ́tọ̀. èèyàn jàǹkàn. èèyàn jàǹkàn. ṣẹ́rí látàárọ̀ tá ti ń gbé àwọn èèyàn wá sórí afẹ́fẹ́ yìí nìkan ní ẹni tí mo rí pé ẹ dá wa lára yá ẹ jọ nítorí tọlọ́run nítorí tá a lè fi wà níbẹ̀ lọ́jọ́ tòní. a wà ní bíbá nítorí ti Ọmọ́wùnmí Balógun tó ń ṣe premier movie ẹ̀ ní ìrọ̀lẹ́ yìí. ṣe rí premier iṣẹ́ tí wọ́n náà ṣe mo fẹ́ káwọn aráalé mọ̀ torí ẹ rí àwọn aráalé wọn tí ẹ mọ nǹkan tó wọ́n rò bí aṣẹ́ kékeré òun níṣẹ́ movie industry mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wọn nípa ìpèníjà tó wà nínú iṣẹ́ yìí. Gbogbo iṣẹ́ náà ní pàtàkì ní ojú Ọlọ́run àti lójú èèyàn iṣẹ́ tí èèyàn bá ti fi ń jẹun tó fi ń bọ́ fámìlì iṣẹ́ pàtàkì ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó yàn wá sídìí iṣẹ́ yìí tá dẹ̀ ń ṣe láyọ̀ àti àlàáfíà inú gbogbo wa á sì máa dùn inú àwa tá à ń ṣe á máa dùn inú ẹ̀yin tẹ́ ń wò náà á máa dùn ẹ ṣé. ẹ jọ àwọn olólùfẹ́ yín lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́kọ̀ọ́ dá wọn lára yá kí ni wọ́n dùn lẹ́wọ̀n tó kọ́sọ́ ti pẹ́ tó ti wọ́n ti mí sí.
ẹgbẹ̀rin àbẹ́ ẹgbẹ̀rin. àwọn agbẹ̀rin o. ó yá ẹ̀kọ́ ní dàgìní dọ̀rọ̀ bọ̀dọ̀dẹ̀. Thank you very much. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣé púpọ̀ sà, inú wa dùn gan. èèyàn jàǹkàn. èèyàn jàǹkàn. tó orúkọ tèmi ni Ògolúwayọ̀ alias White Candle, gbogbo ayé mọ̀ sí Abẹ́là Fufu. Ọlọ́run ọba lọ́jọ́ ẹ̀ní tó ní ọjọ́ ẹ̀ní, òun ló ní omi ara wa, ló ní ẹ̀jẹ̀ ara wa, òun ló jẹ́ ká wà bílẹ̀nì. Torí tọmọdé bá bẹ̀rẹ̀ gbèsè ayé tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jíbọ̀, àfi ká sọ̀pọ̀tì ẹ̀. ọmọ ọlọ́jọ́ ayẹyẹ ẹ̀ní, Ọlọ́run ọba lọ́jọ́ ẹ̀ní á jẹ́ kórí ẹ̀ kó kún òkè. Òun náà á tó àwọn ọ̀gá ẹ̀, á tún jọ àwọn ọ̀gá ẹ̀ lọ lágbára Ọlọ́run. Torí inú mi ti ẹ̀dùn gbà tí mo rí Dẹ̀jọ́ tó ń fólò, torí àtijọ́ tí mo ti ń pàdé star, mo ti pàdé star lóríṣiríṣi. Inú mi tó dùn pé mo tún pàdé Dẹ̀jọ́ lénìí. Ọlọ́run bá lọ́jọ́ ìní náà á wá dá Dẹ̀jọ́ náà sí. Dẹ̀jọ́ náà èèyàn ńlá ni lágbára Ọlọ́run, kò ń ṣèyàn yẹpẹrẹ o. Ọlọ́run á túbọ̀ máa sọ́ èèyàn ńlá. Á sọ di Latin, á ju Latin lọ, á ju Yàrìnbó lọ, torí gbogbo àwọn èèyàn ńláńláńlá tá a mọ̀ náà fi iṣẹ́ tíátà yìí ṣe nǹkan rẹ̀, àwọn náà fi ṣe nǹkan rẹ̀. Ọmọ tó wá ń ṣe lọ́jọ́ ìní náà á tún fi ṣe nǹkan rẹ̀, because inú dúdùn àtayọ̀ ló fi pè wá. Àwa náà dẹ̀ fi ayọ̀ àti inú dúdùn wá sí ibàyìí. Lóòótọ́ ọmọ kékeré ni, ẹ jọ ẹ̀yin oní tíátà, ẹ jẹ́ ká support ẹ̀, ẹ jẹ́ ká support ẹ̀, wọ́n ní ká gbéra wa lárugẹ, láwọn la fi ń jẹ́ èèyàn. Téèyàn bá rẹ̀ ní bálà, ọ̀là kò kì í yá. So it's better ẹ jọ torí Ọlọ́run, ẹ̀yin oní tíátà ẹ bá mi support ẹ̀. Àwa náà ò fi sílẹ̀ o, ọ̀rẹ́ mi náà wà mí 10-10. Ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu bàbá wa tán yẹn, Mr. Ògolúwayọ̀, ẹ jẹ́ alias White Candle. Àwọn nìkan kọ́ ló fẹ́ sọ̀rọ̀, ẹ jẹ́ káwọn bàbá wa náà gbóhùn sókè. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run látara ọ̀rọ̀ tí àwọn ọ̀rẹ́ mi sọ. Ọlọ́run á túbọ̀ bá gbé ọwọ́ ọmọ náà sókè lágbára Ọlọ́run. Ẹ jẹ́ ká gbárùkù tì í, lórí kí ni àwọn ọ̀rẹ́ mi sọ pé yẹ pé tí ọ̀là ò bá ṣe ọ̀là ò fi yá, ẹ jọ ẹ má yẹ ká fọmọ ẹ sílẹ̀. Ọlọ́run á lè dá gbogbo wa náà sí, máa jíta wáyé náà Ọlọ́run jẹ́ kó bàjẹ́. Gbogbo àwọn èèyàn náà tó lè ràn lọ́wọ́, ó bẹ̀rẹ̀ látòrí Ànábì Ẹlẹ́lẹ́ ní Mòwe, àwọn náà ń gbọ́ gbogbo nǹkan tá à ń sọ yìí. Then Elébólò, thank you. Samuel, Ọlọ́run àbá, orúkọ tèmi ni Ọlálékan alias AK 1010 táyà gbogbo Mòwe. Ọlọ́run jẹ́ kó bàjẹ́. Dẹ̀jọ́ tó fúlò náà, Ọlọ́run ẹni òkìnnú, Ọlọ́run ayẹ̀ kan lọlẹ̀ láìláì, Ọlọ́run kó gbogbo wa lọ́wọ́ sókè. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ bá ti coverage nígbà náà, Ọlọ́run kó da yín, Ọlọ́run jẹ́ kẹ́ ìgboro lówó. Yẹmí náà yẹ máa sọ ẹgbẹ́ sáàsì tó ń gbé alágbèrè àti gbogbo wọn bẹ́ẹ̀, Ọlọ́run jẹ́ kó gbogbo akájọ máa dàgbà sínú ọláńlá. Ọ̀rẹ́ mi aṣẹ́wó náà, ọ̀pẹ̀ MC Olúọmọ, Ọlọ́run ọ̀gá wa nìyẹn lókè, Ọlọ́run kó má kúrú ẹ̀mí ẹ̀, kó bá apàṣẹfẹ́ mọ́ra, Ọlọ́run gbogbo wọn náà ń gbọ́ gbogbo nǹkan sọ ẹ̀. Bẹ́ẹ̀ ló ti máa rí o. Ẹ ṣé gan, ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa tí wọ́n ti wà níbí láti ọ̀sán tó ti ń bá wa ṣe ayẹyẹ náà. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá, ilé yín ò ní bàjẹ́ o. èèyàn jàǹkàn. In fact, ọjọ́ tìní jẹ́ ọjọ́ ayọ̀, sọ pé èèyàn tó ṣèkọ fúnra rẹ̀ gan
inú ẹ̀ dùn gan. So number one, ọ̀pọ̀ èèyàn ló máa dá orí ọjọ́ bíi eléyìí tó ní oore ọ̀fẹ́ láti ṣe, ṣùgbọ́n ẹ dá sọ̀rọ̀ yìí ó dá ọjọ́ pẹ̀lú Nàìjíríà wa náà bó ṣe ní agbára tó, Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ náà láti ṣe. Ìyẹn lásán ni pé Ọlọ́run fọwọ́ sí gbogbo nǹkan kí nǹkan tó ń ṣe. Àpẹẹrẹ number one nìyẹn, torí tí Ọlọ́run bá ti bá fọwọ́ sí, ọ̀pọ̀ èèyàn ló ní owó ní agbára tó nípò tó mú ọjọ́ báyìí tí ò bọ́ sí tí ò rí ṣe. Àpẹẹrẹ tún nìyẹn. Ohun tó ṣe lọ́jọ́ tí èmi ó kọ́ wa lọ́gbọ́n ni pé ẹnikẹ́ni tó bá ní opportunity oore ọ̀fẹ́ láti ṣe nǹkan báyìí kó má wojú anybody, kó continue mind ẹ̀ láti máa ṣe. At the end of the day a ṣì nǹkan tó fẹ́ ṣe ìgbésí ayé ẹ̀, kó má wò pé kí ló ṣẹlẹ̀, kò sówó, mi ò lówó, ṣé mo lè ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, kó má wò rárá. Àpẹẹrẹ ní fún ni pé kó máa wájú pé lóògùn Ọlọ́run bá Ọlọ́run á fún ní ìyanu tá a fi ṣẹlẹ̀ lóògùn Ọlọ́run bá. In fact, ọjọ́ ìlè jẹ́ ọjọ́ ayọ̀ sí ọmọ òun. Ṣé rí gbogbo ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ fún àwọn ènìyàn wa nílé, ó dẹ̀ ń bu omi tútù sí wa lọ́kàn. Wọ́n sọ̀rọ̀ kankan tó ṣe pàtàkì tí mo ti ẹ̀ dì mú. Wọ́n ní pé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Wọ́n ní kí a gbìyànjú láti má máa gbẹ́kẹ̀lé ènìyàn, kí a máa gbẹ́kẹ̀ wá lé Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀ràn ìyànjú tí wọ́n gbà wá. Ẹ jọ sà, ọmọ tó ń ṣe nǹkan ní ìbàlẹ̀ lọ́jọ́ tòní, bẹ́yìn ṣe ń wò ó láàrin àwọn onísinimá, ibi ìkànnì ẹ̀yìn rí gẹ́gẹ́ bí ó ń wò gẹ́gẹ́ bí aláwòkọ́ṣe àti ẹni tí ẹ̀yin gan tí ẹ̀ ń wò pé ẹ̀yin báyìí lẹ́fẹ́ kó dàbí. Ọ̀pọ̀ èèyàn ló pọ̀ tí èmi gan nífẹ̀ẹ́ fẹ́ kó dàbí, tí bá ń dárúkọ wọn ìdárúkọ wọn tán. Gbogbo èèyàn kéèyàn tó ṣorí orí nídìí iṣẹ́ yìí, gbogbo wọn ata fẹ́ kó dàbí kó jù wọn lọ, kó dẹ̀ tún ṣe níbẹ̀ Ọlọ́run adẹniwájú kò ní dẹ́lẹ̀. Aláàjì wa ti sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀, wọ́n dẹ̀ ti sọ èyí tó jẹ́ pé ká ní pé wọ́n gbà wá ní ìyànjú, wọ́n ní ká má ṣe gbẹ́kẹ̀lé ènìyàn, ká gbẹ́kẹ̀lé Ọlọ́run. Àwa lẹ́ ò máa bá, àwa lẹ́ ò máa rí, ẹ̀yin náà la ó máa bá, ẹ̀yin la ó máa rí. Ẹ ṣe púpọ̀ lórí ètò wa ní ètò Èèyàn Jàǹkàn, Jàǹkàn lẹ́tọ̀. Èèyàn Jàǹkàn. Gbogbo ẹni tó wá sí ìbà ìlọ́jọ́ tí ò ní tó ṣe wá láyọ̀ àtàlàfíà, wọ́n á lọ láyọ̀ àtàlàfíà. Gbogbo àwọn èèyàn tó ń bo lórí oríire náà wọ́n máa wọlé tó wọn wà ní agbára Ọlọ́run. Gbogbo àwọn èèyàn tó dìde láì mọ̀ mí láì pé mo but wọ́n wo ìfẹ́ tó wà láàrin wa fún wa, wọ́n á délé wọn láyọ̀ àtàlàfíà, àbúrò wa dájú lórí wọn. Ẹ ṣé gan, mo really appreciate. Thank you very very much. Àdúgbò tá a wà yìí òun ni Imagine Lodge and Suites ní Mòwe. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, gbogbo ẹ̀yin tí ẹ ti ń gbọ́ nípa launching yìí, mo fẹ́ kẹ́ lọ sọ́jà right now torí pé a ti launch ẹ̀ ó dẹ̀ ti dọjà nìyẹn. Ẹ bá wa lọ ra ti grab your copy now. YouTube ní o ẹ̀rọ ayélujára, ìwọ sá ti tẹ yóò nà lè àgbẹ̀ wá.